Olola Akoko ni a tún wà lórí àtẹ lónìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ràn wá lọ́wọ́ lójoojúmọ́. Gẹ́gẹ́ bá a ṣe sọ, ètò Olola Akoko la gbé kalẹ̀ fún ìtẹ̀síwájú ilẹ̀ Àkókó. A dẹ̀ máa ń lọ káàkiri lóòrèkóòrè láti máa mú àwọn èèkàn, àwọn ẹni ńláńlá tó jẹ́ ọmọ Àkókó nílé àti lóde, àwọn la máa ń gbé wá sórí ètò yìí. So lónìí inú mi dùn, mo sì láyọ̀ láti ṣe àfihàn bàbá wa tí wọ́n wà ní ìjókòó Olola Akoko lẹ́ni. Ọ̀jọ̀gbọ́n ni wọ́n, olóye ni wọ́n, èèyàn ńlá ni wọ́n. So lónìí mo fẹ́ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa kẹ́ parapọ̀, kẹ́ bá mi gbé bàbá wa yìí lárugẹ lórí ètò. Tó bá ṣe é ṣe, comment, like, share nígbà tá a bá ń tẹ̀síwájú lórí ètò yìí. Ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí. Ètò wa Olola Akoko la gbé wá sórí ètò. Ẹ káàbọ̀. Bàbá wa, a mà kí ń káàbọ̀ sórí ètò. Wẹ́lú àtàsìkò yìí olóògbé láti wà ní gbọ̀ngàn yìí. Ṣé ẹ káàbọ̀ sà. Bó tilẹ̀ jẹ́ pé ó ti tó ọjọ́ méjì mẹ́ta tí a ti ń wọ̀nà fún gbígbé yín wá sí orí ètò. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run mú kó ṣeé ṣe ní àkókò yìí. A kí ń káàbọ̀ lẹ́ẹ̀kan sí bàbá wa. Ọpẹ́ ni fún Olódùmarè. A dúpẹ́. Ẹ jọ̀wọ́ ẹ bá wa dárúkọ yín fún, mo mọ̀ pé òdu ni yẹn kì í ṣàìmọ̀ fólókò, ṣùgbọ́n nítorí àwọn èèyàn wa tó ń wò wá káàkiri ní gbogbo àgbáyé, ẹ bá wa dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ fún àwọn èèyàn wa. Orúkọ mi ni Mr. Bode Ariyo. Wọ́n bí mi ní ìlú Àkókó, pàápàá jùlọ ní ìlú Ìkàrẹ́. Ẹ̀ tí wọ́n bí mi sí náà mo ti dàgbà. Mo fẹ́ lè sọ pé yàtọ̀ sí pé mo lọ yunifásitì ní Èkó, gbogbo ilé ìwé tí mo lọ Ìkàrẹ́ Àkókó ni gbogbo ẹ̀ ló ti lọ. So tó bá ń pè yàn ní ọmọ onílẹ̀ lóòótọ́ tí ò kúrò nílé, tí ò kúrò nílé rí, tí ò kúrò ní Ìkàrẹ́, tí ò kúrò l'Àkókó, jẹ́ pé gbogbo iṣẹ́ ẹ̀ Àkókó la fẹ́ sọ pé ó ti ṣe, yàtọ̀ sí once or twice tó kàn lọ síbi mi lọ ṣiṣẹ́ pọ̀ tó padà wá sílé. So wá mú mi jẹ́ ọmọ ilé pàtàkì, ó jẹ́ ọmọ Àkókó gan-an tí ò kì í ṣe àwa. Inú mi dẹ̀ dùn láti pera mi, láti ríra mi, láti jẹ́ ọmọ Àkókó ní pàdé lágbára. Ní bàbá ẹ ṣeun púpọ̀. Ní Ìkàrẹ́, àdúgbò bo ni ti ní ìlú Ìkàrẹ́ Àkókó? Ọmọ Òkèlà ni mí. Mo dẹ̀ wá láti àdúgbò tí wọ́n ń pè ní Ìbàká. Ìbàká ò nálẹ̀. Yes. Bàbá mi ó jẹ́ gbajúmọ̀ kó tó di pé ó kú. Ó lórúkọ tí wọ́n ń pè tí gbogbo èèyàn mọ̀. Ògbójú olówó mọ́ tálákà aṣàjẹ̀ wọn. Gbogbo ìgbà tí mo tẹ̀ wá léèwé, àwẹ̀ Bọ̀dé wo lásán ní Bọ̀dé Aṣàjẹ̀. Bàbá tèmi pọ́pùlà ó dẹ̀ jẹ́ ọmọlúwà. Wá from pé wọ́n mọ̀ tó tún jẹ́ ọmọlúwà yìí, ó tún jẹ́ ọmọ ọba Olúkàrẹ́ lápapọ̀. Ìyá tó bí ọmọdé Olúkàrẹ́ ni. So bó ṣe rí gẹ́gẹ́ ni. Ẹ ṣe gan. Ẹ jẹ́ ká wo, ẹ ti sọ díẹ̀ nípa bàbá. Iṣẹ́ wo gan làwọn bàbá àti màmá yàn láàyò? Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ màmá mi. Mi ò mọ màmá mi. Bàbá mi jẹ́ transporter. Ọ̀pọ̀ tó jẹ́ transporter, ó jagun ní Second World War. Wọ́n lọ Burma, wọ́n lọ Cairo, wọ́n lọ Cape Town nísàlẹ̀ nígbà tó ń gba ja
ogun second world war sójà ni ìgbà tó gun yẹn tán tó padà wálé ó wá jẹ́ transporter ó jẹ́ driver ó ní mọ́tò bíi méjì mẹ́ta ó wà lára àwọn ọmọ Ìkàrẹ́ tó kọ́ ní mọ́tò tó ń ná dálẹ̀ láti kó àwọn èrò wá síbi Ìkàrẹ́ pàápàá jùlọ nígbà tọ́jà òṣèlú sì ń jẹ́ ọjà òṣèlú lọ́ọ́kábà lọ́lọ́kọjá gbogbo eré àìmọ́tò so transporter ni òun fúnra ẹ̀ ń wa mọ́tò ọ̀dọ̀ tún ní mọ́tò tí àwọn èèyàn bọ̀ àwọn pàtàkì driver tá a nílé ní òun ló fẹ́ kọ́ ìdájọ́ kìí ṣe so títí ó dẹ̀ fi kú kò fi iṣẹ́ yẹn sílẹ̀ ó wà lára àwọn leader union road transport workers association so ó jẹ́ gbàgbọ́n aṣáájú ọ̀fọ̀ ẹ̀. ẹ ṣeun bàbá wa ẹ ṣe ẹni ẹ mọ àwọn màmá yín. ẹ ò ṣe bẹ́ẹ̀ ni ẹ ò ṣe bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ ká wá wo ìdàgbàsókè yìí bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò. dúpẹ́ lọ́wọ́ àwọn ilé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tẹ́ lọ. orí ẹ̀fẹ́ náà la rí gbà bàbá tèmi jẹ́ gbajúmọ̀ ládàá ìfẹ́ mọ gbajúmọ̀ ayé àtijọ́ òpó tí wọ́n bá ní ìdíòwò tí wọ́n bá ní àti ìyàwó tí wọ́n bá ní ní òròpẹ́ ènìyàn kan wà nílùú Ìkàrẹ́ tó ní ìyàwó tó pọ̀ ní dáàdì nígbà táwa gbọ́njú àìmọ̀kó ní ìyàwó 30 àti 4 wọn unfortunately mi ò ní ìyá síbẹ̀ nìkan nìyá mi bí so wọ́n tọ́ mi mo dàgbà nílé yẹn pẹ̀lú ìnira nítorí pé ilé tí wọ́n ti jáde tí ò sí ìyá ń bẹ̀ táwọn ìyá mi ló ń tọ́jú èyí ẹ̀mọ́ bá ṣe rí tó ìgbà tí mo wà ń kékeré èmi wo pé iṣẹ́ tí bàbá mi ń ṣe lè mú pé tí n bá dàgbà mi ní wa mọ́tò kékeré mọ́tò ńlá tó ná dàsá lèmi á máa wọ̀ gbogbo nǹkan tí mo fẹ́ ṣe ni pé kí n jẹ́ driver awakọ̀ wọ́n iléèwé tèmi lọ Ọlọ́run wá fún mi ní ọgbọ́n àdòye mo mọ̀wé mi ò tí kọjá ipò 3 rí tèmi á kọ̀rọ̀ pé mi ò ní kọjá ìwé lọ́dún yìí o máa dùn promote mi síwájú bẹ́ẹ̀ mo ti wá jáde ní primary school primary school lè dẹ̀ lọ́nà pè é St. Joseph primary school ó wà lókè ẹgbẹ́ lé wa nígbà bẹ́ẹ̀ nǹkan tó lè jẹ́ ká lè lọ ṣọ́ọ̀ṣì náà nígbà yẹn ni pé iléèwé wọ̀nyí wà ní under missionary kò sówó tá a san jù bẹ́ẹ̀ náà lọ tó wá jẹ́ kó rọrùn fún wa láti lọ iléèwé so iléèwé yẹn ni mo lọ mo wá padà jáde sí modern school ìgbà yẹn a ní modern school mo ti lo ọdún kan ẹgbẹ́ tán ọdún kan yẹn ni mo lò tí mo wá lọ iléèwé Victory College iléèwé Victory College yẹn mo ti mọ̀ pé mo ń jẹ babaláyà torí mo rántí ìgbà tí mo wà ní form 5 èmi nìkan ló ń gbé ilé tí ò gbé náà lọ balance register fún WAEC nígbà yẹn èmi nìkan ní òwúrò WAEC register 6 naira wọ́n á tẹ̀lé bàbá mi ọmọ òun mọ̀ wí ẹ jẹ́ kó tiẹ̀ tí ò bá tẹ̀ ní kájí school side ó ní kì í ṣe kó òun fẹ́ kó kàwé ó ló ṣe wọn ní báwọn ọmọ ṣe pọ̀ ṣe wọn bí ìyá wọn ṣe pọ̀ pé mi ò ní ìyá kò sọ́mọ tó kàwé tèmi bá kàwé pẹ̀lú àìní ìyá mi pé mo fẹ́ ṣera mi léṣe ni pé kò sí ìmọ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀ and nǹkan tó ṣe ìgbésí ayé mi principal wa nígbà yẹn tó wà ní Victory College ó wá pè mí ó ní kì í ṣe àìmọ́ àlówó àbí bàbá ẹ̀ ò ní orí ọ̀fẹ́ àti rán ẹ lọ léèwé lò ṣe ní kan school side mo register mi lọ́fẹ̀ẹ́ mo ti parí secondary school ó lè wá wú Ọlọ́run nínú àánú ẹ̀ school tí mi ò ti lówó san
Jẹ́ pé ilé ìwé ló fúnra ẹ̀ ràn mí lọ́wọ́ tí mo lè fi ṣe wáyé. Mo wá jẹ́ principal ilé ìwé yẹn fọ́dún 8. Wọ́n jẹ́ kí n fi gbogbo ara ṣiṣẹ́ iṣẹ́ takuntakun láti rí pé at least èmi náà ṣe ìrànlọ́wọ́ fún ilé ìwé yẹn láti rí. Ọ̀dẹ́ ìgbà tí mo jáde college wọ́n pe léwé kan ní special 6 form college. Later wọ́n sọ ní Oscar. Ọdún 7 mo lò bí wọ́n á ṣiṣẹ́ oṣù 3 tí wọ́n lọ sí university. So University of Lagos ni mo wá lọ. Tí mo ti wá kọ́, mo ti wá ka ìwé tó jẹ́ history and international relation. So ibẹ̀ mo ti wá jáde. Mo ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ olùkọ́ ní Ondo State. Ọ̀pọ̀ tó ní pé mo bẹ̀rẹ̀ iṣẹ́ olùkọ́ náà nǹkan ojú gan rí ní yunifásitì láti máa ṣe bus conductor lẹ́kọ̀ọ́. ìdókè jẹ́ torí mi ò lè wálé mọ́ tí bá wálé kò sí máa yẹ owó padà. So ní weekend èyí tèmi ti ṣe ń kàrẹ́ tẹ́lẹ̀ èmi àtàwa méjì kan ló bẹ̀rẹ̀ tí ń fọ mọ́tò ní kàrẹ́ ká lè máa rówó fi jẹun. Ilé ìṣòwò tó wá ń fún wa yẹn gan ló jẹ́ ká ń fọ. Ìgbà yẹn à ń fọ mọ́tò á kó gbogbo ìjòkó mọ́tò jáde. Àwọn sílè kọ́bọ̀kọ́bọ̀ tó bá gbọ́ sápò èèyàn yẹn òun làwa ń ṣà tàbí iṣẹ́ wọn tó wà lọ. Tó bá tún wá dé kó wá jẹ́ rọrùn fún mi. So iṣẹ́ tí mo ń ṣe nírọ̀lẹ́ àti weekend yìí. Tàbádẹ̀ wá gbọ́ dídé mo máa ṣe bus conductor kí n lè rí owó jẹun. Ìgbà yẹn bá ṣe rọrùn ju eléyìí lọ. Gbogbo owó tí mo san ní ọdún kan ní yunifásitì ní ìrọ̀pọ̀ pé 10,000. Ṣùgbọ́n ìgbà ìjọba wọ́n ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn ọmọdé tí kì í máa ń yìn nípa orí ọ̀fẹ́ náà mo jáde ní University of Lagos. Bàtí mo lè sọ pé mo lọ University of Lagos ẹ̀ náà àwa mélòó náà ló wà yunifásitì ń kàlẹ́. Ìṣe pé awọ́ kòkò tí mo wà lára àwọn kékeré tí mo wá padà sí pé bàtí mo dẹ̀ máa gbaṣẹ́ olùkọ́ mo sọ pé ìkàlẹ́ ni mo ti bẹ̀rẹ̀ títí mo fi wá kúrò ń kàrẹ́ fọ́dún 7 mo á lọ Màdé kọ́lẹ̀jì ọ̀wọ́ ẹni mo wà kí n tó padà sí kàlẹ́ mo wá sí fi sí ẹ̀. Ibẹ̀ ni wọ́n ti yàn mí gẹ́gẹ́ bí education secretary tó wà ní ìṣáájú primary school à ń pè ní superb gba èmi lọ̀gá wọn ní àkókò north east each local government ló ní education secretary. Kí ló dé wọ́n mọ̀ mí? Ìgbà yẹn mo ti wọ politics. Àwọn tó fẹ́ jáde fún ipò mo ti ń bá wọn campaign torí àwọn èèyàn ní mo lẹ́nu pẹ́nu mi dùn. So ibẹ̀ ni wọ́n ti mọ̀ mí pé ẹnu ẹ dùn o dẹ̀ ní idea àti ṣe nǹkan dáadáa. Tó o bá tiẹ̀ ní dìbò àti wọlé síbi kan á parapọ̀ á gbé ẹ sípò. So mo yí di education secretary. Ẹ ṣé bàbá wa. Mo ṣe education secretary fún ọdún 5. Bàbá wa mo fẹ́ bí àkéésí yín padà sí ìgbà tí ẹ wà ní primary school àti secondary school. Mo fẹ́ kẹ́ ẹ ronú padà àwọn wo ló tiẹ̀ jẹ́ ojúgbà yín lákòókò yẹn bóyá bí ọ̀rẹ́ ní primary school ní secondary àti nígbà tẹ́ wọ university. Ǹjẹ́ ẹ sì lè rántí àwọn kọ̀ọ̀kan tó ṣeé ṣe kán láǹfààní láti máa wò wá báyìí lọ́wọ́lọ́wọ́. Ẹnìkan wà gẹ́gẹ́ àjọ bẹ̀rẹ̀ ní primary school ní àtẹ̀jọ́ ń gbé àdúgbò kan náà. One Mr. Akatola lóní maximum hotel ó ṣòkú ìyá ẹ̀ ní Sátidé tí. So a pọ̀ káàkiri bẹ́ẹ̀ tí ẹgbẹ́ àjọ lọ sí primary school but ó ṣòro láti tọ́ka sí wọn torí pé Ọlọ́run ò fún wọn nígbèga táwa ní. Wọ́n gbà tí mo di ọ̀gá àwọn tíṣà wọ́n rí lára wọn tó wá jẹ́ olùkọ́ ní àwọn iléèwé tí mo ti ń ṣe ọ̀gá tàdẹ̀jọ́ wà báyìí wà. Bẹ́ẹ̀ náà làwọn tíṣà tó kọ́ mi náà tí mo tún wá jọ̀gá fún nígbà yìí èmi yẹn ṣẹlẹ̀ dáadáa. But nígbà yẹn ẹ mọ̀ pé ayé àtijọ́ àwọn àlejò ló pọ̀ jù ní Kàrẹ́. Àwọn tó rí lè dídì lọ primary school nígbà yẹn làwọn ọmọ àlejò oníṣòwò Èkìtì Ìjẹ̀ṣà lẹ́gbẹ̀ẹ́ ìgbà tí wọ́n ṣe tán tí wọ́n kó Kàrẹ́ wọn padà lọ. Àfẹ́ kankan tàbá jáde lọ dálẹ̀ àbá kan torí rẹ̀ ọ̀dà di skátà káàkiri
ọ̀tẹ́nìkan tí mo dárúkọ ẹni Mr. Akin Akíntọ́lá òun ni olùdarí maximum hotel ní Ondo. ṣeun bàbá wa ìrírí yín ní ìlú Èkó nígbà tẹ́ fi lọ sí Unilag kó ló di pé ẹ lọ yẹn kí ni àìdíà ẹjẹ́ ti lọ ìlú Èkó rí rárá kó tó tó àkókò yẹn. mi ò tí ì lọ ìlú Èkó rí. ẹ jẹ́ ká wo ìrìn àjò yín lọ́jọ́ tí ẹ máa kọ́kọ́ lọ ìlú Èkó. mi ò tí ì lọ ìlú Èkó rí. ìgbà tí mo fi wà ní HSC táwọn ní six form nígbà yẹn mi ò ní intention àti kàwé kọjá ibi tí mo kàwé dé yìí ojú òkúrò gan mo fi kà wọ́n ṣe ìdáléwé yẹn sílẹ̀ gbogbo àwọn tí mo mọ̀ wéjú tó jẹ́ ọ̀rẹ́ mi gbogbo wọn wà ń bẹ̀ èmi náà wá wò pé kí ló dé tèmi náà lè fi wà ń bẹ̀ bí wọn wá ṣe ń bẹ̀rẹ̀ iṣẹ́ igi ìdáná tí màá lọ oko tí màá wá igi ìdáná yìí òun ló fi tọrọ àmọ́ kó tó dìgbà yẹn mú ẹ jáde ìwé mẹ́wàá mo fi school start ṣiṣẹ́ olùkọ́ fún 1 year owó tí mo rẹjọ mo wá fi lọ sí six form yẹn fọ́dún kan bàbá dé second year owó yẹn wá sí mọ́ mo wá bẹ̀rẹ̀ sí ṣe alágbàro mo wá bẹ̀rẹ̀ sí lọ oko igi dáná mo tà káàkiri so bọ̀tẹ́ ẹ̀ lè rí lójú mi pé ìyà ń jẹ mí nígbà yẹn torí mo neat mo ń ṣakọ ọ̀dáṣọ kan tí mo ní náà nígbà yẹn ó mọ́ so mo kàn lọ sílé ìwé yẹn torí ojú kòkòrò mi èyí ṣe torí pé mo ní ambition and the only ambition tí mo ní ni pé bàbá mi ò ní lè ṣe driver mọ́ pé kí n ṣe grade 2 teacher but nǹkan tó change trajectory mi ní HSC yẹn pé kò sẹ́ni tó lọ bẹ̀ nígbà yẹn tí ò lọ university so mo ṣe kúrò ń bẹ̀ mo wá lọ mo ṣe oṣù mẹ́ta mo wá lọ university mi ò tí dé kórí láyé mi but mo ní mi ò ní lọ mo ní brother kan di kú wọn mo ní charity bá tí mo ṣàlàyé fún pé mo mà ní admission sí university mi mà ní lọ ó ní kí ló dé tó fi ní lọ mo ní kò sówó mo ní dáàdi mi ò rẹ́dì ló bá mi wá the first owó tí mo fi lọ sékòó kówó yẹn má wá dín mọ́tò Daily Times tó ń kó pépà wá lóru ni mo wá tẹ̀lé lọ mo wá dẹ́kọ̀ ni mo wá ń bèrè ọ̀nà mo ṣe wọ University of Lagos ọ̀tọ̀jọ́ méjì tí mo kọ́kọ́ lò ń bẹ̀ mo fẹ́ padà sí kàlẹ́ pé gbogbo nǹkan lé let me tell you fún ọdún mẹ́ta tí mo lò ní yunifásitì ní òróró ra tẹ́lifù fún notebook ni mo rà mo ń kọ notebook síbọ̀ library wà tẹ́lifù nǹkan tó bá fẹ́ kà ń gbà orí ọ̀fẹ́ Ọlọ́run ni mo ṣe lọ sí yunifásitì mi ò plan fún mi ò ready fún mi ò lówó fún ṣùgbọ́n Ọlọ́run sọ pé màá gba ọ̀nà ẹ kọjá ìyẹn ti dé lọ́pọ̀ ìgbà tí mo wà ní yunifásitì mo ṣe mọ̀ pé èèyàn ń jẹ èèyàn mi ò lè lọ pé di ìdáná mọ́ tí bá wá sí kàrẹ́ ọmọ gbogbo wa ń dúró sí èkó tí wọ́n á ṣe bọ́ọ̀sì Conductor ẹ lè gbàgbọ́ pé inú ọkọ̀ ni wọ́n ń sùn sí inú gáràjì tó bá dìrọ̀lẹ́ màá máa bẹ̀rẹ̀ sí fọ mọ́tò ìlú ọgbẹ́ bí mo ṣe ṣe títí mo fi jáde ló pa ọ̀rẹ́ ọ̀fẹ́ náà ni mo fi jáde. ẹ ṣeun bàbá wa kú òun àdúpẹ́ púpọ̀ ìrírí ńlá ni ẹ̀yin olùgbọ́ wa ń gbọ́ látẹnu bàbá wa Bode Ariyo àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wọ́n ní kí ọ̀rọ̀ tó dayọ̀ ojú ti máa ń rí ẹ ṣé bàbá wa ẹ jẹ́ ká wá wo ìgbà tẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ olùkọ́ lẹ́yìn tẹ́ parí yunifásitì ǹjẹ́ tí ẹ lọ ṣe àgùnbánirọ̀ ẹ jẹ́ ká wo ìrírí yín ní ìgbà tí ẹ lọ orílẹ̀ ìlú wo lẹ ti ṣe àgùnbánirọ̀. mo ṣe àgùnbánirọ̀ ní Niger State mo serve ní Conductor ìgbà ẹni Federal College of Education wọn ṣẹ̀ṣẹ̀ ibẹ̀ ni mo ti serve ìgbà ẹni David Mark tó jẹ́ chairman ní ADC lẹ́yìn tó jẹ́ gọ́fúnà military gọ́fúnà Niger State ó fún mi níṣẹ́ nígbà tí mo wà láwọn tó ṣe dáadáa yìí láwọn kọ́pà ìgbà kọ́pà mi lè ló wà pátápátá àjẹ 100 ìgbà àwọn HND ò ṣe NC ò ṣe only graduate ló sá tí wọ́n fún mi níṣẹ́ pé kí n lecture ní College of Education nígbà yìí mo ń lọ lé mo ní òde ṣiṣẹ́ nídàálẹ̀ pé mo ń lọ lé mo ṣe wá sí kàlẹ́ mo yẹ wá sóńdó State
wọ́n á gbàṣẹ́ olùkọ́ni. Ìgbà tó dẹ̀ máa gbà mí tó dẹ̀ máa post mi Agolo high school Ìkàrẹ́ ni mo ti kọ́ ṣiṣẹ́. Báyìí ló yà ní ẹni pé mo tún wá ṣe principal ibẹ̀ yẹn nígbà tó yá. Nígbà tí mo wá di ọ̀gá. So mo ṣiṣẹ́ ní Agolo fún bí ọdún 5. Mo wá kúrò bẹ́ẹ̀ mo wá lọ Ìkàrẹ́ grammar school fún bí ọdún 3. Mo kúrò ní Ìkàrẹ́ grammar school. Mo wá lọ sí Ìmàdé college Ọ̀wọ̀. Ìmàdé college Ọ̀wọ̀ mo ti kúrò tí mo wá sí Victory college. Victory college yẹn ni mo wà mo jẹ́ education secretary. So immediately tí mo ṣe education secretary fún ọdún 5, ọjọ́ tọ́dún 5 mi parí, ọjọ́ yẹn láì bẹ̀bẹ̀ fún láì béèrè fún wọ́n yàn mí as secretary to the local government fún another 3 years. So we played a very, very wonderful role in local government. So ọdún mẹ́ta wá pé ní local government àwọn èèyàn sọ fún pé bí àpótí kò kù tẹ́ tó ṣe dáadáa mo ní kì í ṣe politics nìkan ni wọ́n lè fi ṣe bẹ̀rẹ̀ wọ́n fún mi oníṣẹ́ tíṣà ni mo gbà láàyè òun lè mi fẹ́ máa ṣe kí ni o ṣe máa fi ṣe tó jẹ́ so mo ṣe padà sí Victory college ní as a teacher so ibẹ̀ mo ti ṣe teacher lọ́ndà àwọn tí mo jẹ́ ìjìnlọ bí pé mo fi ṣẹ́lẹ̀ àwọn tí mo jùlọ gan ló wá ń ṣọ̀gá mi ọ̀pọ̀ wájú oṣù 3 oṣù 4 ẹ̀ wọ́n wá torí mi ó kun gbogbo community high school wọ́n ní kí n lọ bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti ti fún 17 years so èmi ni first acting principal so mo tún ṣe tán fún bí oṣù 9 tí school yẹn stable tó ṣe dáadáa wọ́n wá transfer mi kúrò bẹ́ẹ̀ lọ ṣe igbákejì principal ní Amadi Ọgbà mo ṣe igbákejì principal yẹn fọ́dún 4 àbọ̀ ibẹ̀ mo tún á di principal ní Àkùnmù grammar school mo ṣe principal bẹ̀ lọ́dún kan mo yẹ kúrò bẹ̀ lọ́dún kan mo tún wá padà wá Ságolo tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ tíṣà tí mo wá ṣe principal ọdún 5 níbẹ̀ so mo kúrò bẹ̀ mo wá sí Lẹ́nà high school ó kù díẹ̀ kí n lu ọdún kan bẹ̀ nígbà tí gọ́ọ̀mẹ̀ntì sọ pé nǹkan kan ń jẹ́ disarticulation wọ́n fẹ́ pín school sí méjì ó ní junior kó ní kinní kan wọ́n sọ pé mi ò qualify àti jẹ́ olórí irú school lábẹ́ wọ́n á gbé mi lọ sí school tá à ń pè ní Òṣèlè grammar school ní Ọ̀kọ̀jà lọ́run so ibẹ̀ mo wà fọ́dún kan kí n tó wá sí Victory college ló dẹ̀ mú wá sí Victory college ṣe dáadáa bí ti tẹ́lẹ̀ yunifásitì Àkókò là ń pè láyé ìjọ yẹn ọmọ tó bá lọ yunifásitì ó ti ṣe oríire ọ̀sùn yẹn wá rí bẹ́ẹ̀ mọ́ so àwọn old student yẹn bẹ̀rẹ̀ sí ń wá ẹni tó jẹ́ old student wọn á lè tún iléèwé yẹn ṣe bí wọ́n ṣe wá mi kàn nìyẹn mo fi wá di principal Victory college sùkúrù tó jẹ́ kí n lè dá lóore nípa orí ọ̀fẹ́ Ọlọ́run nǹkan tí mo dà lẹ́yìn ọdún 8 mo ṣe principal mi kó tó di pé mo wá di Tutor General permanent. ṣé bàbá wa kó tó di pé a lọ síbi àwọn Tutor General yẹn mo fẹ́ ká wo àkókò tẹ́ fi wà ní local government ojú wo lẹ fi wo local government system nígbà yẹn àti bó ṣe rí nísìnyí. ìyàtọ̀ ẹ̀ pọ̀. ṣé àwọn bàbá wa. ìyàtọ̀ ẹ̀ pọ̀ bí local government ṣe rí nsìn tó wá tẹ̀ jẹ́ pé mi ò nípa ń bẹ̀ mọ́ tó yàtọ̀ sí bí local government ṣe rí tẹ́lẹ̀ gbogbo ẹ̀tọ́ local government tó jówó wọn ló ń wá sọ́dọ̀ wọn tí wọ́n á dẹ̀ fowó yẹn bẹ̀rẹ̀ sí títẹ́ bá gbogbo àwọn ìlú kéékèèké ojú ọ̀nà ẹ̀rín ìlú ẹ̀rú sọ ti kó gbogbo ẹ̀ lọ iṣẹ́ local government ni láti ṣe ojú ọ̀nà wọ̀nyí kò sí nǹkan tí wọ́n ń ṣe nígbà gẹ́gẹ́ bí nǹkan táwa ń gbọ́ ìwọ̀nba owó péréje wọ́n á kàn fi jòkó sọ́fíìsì ni wọ́n ń fún ọ bọ̀dì ìgbà táwa wà ń bẹ̀ wọ́n fún wa lówó àfi tún tá a lè náwó mọ́ oríṣiríṣi nǹkan tá a ṣe kí ni o tá a ṣe so local government ìgbà yẹn yàtọ̀ sí local government nígbà yẹn local government gidi ló wà chairman local government nígbà yẹn dàbí governor sí ẹ̀wọ̀n ọ̀rọ̀wó náà àwọn councillor ìtàn tẹ̀yàn náà olùkàlùkù á fẹ́ tún àdúgbò tó ti wá ṣe gbogbo wọn ló nípa tí development ibi tí development dé nígbà táwa wà ń bẹ̀ ibẹ̀ ló ìwà kì í sí because of the policy of the government èyí Ondo State nìkan ẹ rí i pé despite bad the federal government sọ pé kí local government dúró láyé ara wọn kó máa gbowó wọn
ó pàpà difficult fún láti ṣe é ṣe bọ̀dà á mọ̀ pé lágbára Ọlọ́run láìpẹ́ láìjìnà local government àti ní local government ní government tó súnmọ́ ìsàlẹ̀ yìí ẹni bẹ́ẹ̀ ló fẹ́ máa lọ ọ̀dọ̀ government lákùrẹ́ governor wa ní chairman local government tí wọn bá mọ owó tó wá ìgbébù tó challenge chairman ẹ̀ ṣe fún báyìí ṣe fún báyìí ṣe fún báyìí mọ̀lẹ́bí councillor wá láti àdúgbò mi ò lè máa develop kí wọ́n máa ṣe kí ni o máa wòran à ń gbàdúrà kí local government tó padà sípò tó wà. ẹ ṣeun bàbá wa kí lẹ lè sọ pé ó mú kí wọ́n mú yín gẹ́gẹ́ bí secretary to the local government ní àkókò yẹn torí pé olùkọ́ni lẹ jẹ́. gbàyẹn pàtì wà tá à ń pè ní Alliance for Democracy mi ò ṣe pàtì kankan rí títí di mo ṣe ń sọ̀rọ̀ pọ̀ gẹ́gẹ́ bí education secretary nígbà yẹn mo ṣe dáadáa ní ọdún márùn tí mo lò ọdún mẹ́rin ẹ̀ ni mo fi jẹ́ the best education secretary in Ondo State and the second best ní gbogbo Nigeria I was leading gbogbo policy tákùrẹ́ ń lò èmi ló ń bẹ̀rẹ̀ ẹ̀mí mo mọ ibi tágbára mi dé as secretary to education lákòókò náà ti èmi ló kọ́ bẹ̀rẹ̀ sí gba àwọn èèyàn ṣiṣẹ́ mo mọ̀ pé mo lè gbà yàn síṣẹ́ láti grade 1 to 6 ara àwọn tẹ́mi gbà síṣẹ́ nígbà yẹn wọ́n rí inú wọn bí méjì mẹ́ta tó di permanent secretary so àwa ló bẹ̀rẹ̀ rú yìí the policy was there so gbogbo èèyàn ní àkókò notice ibẹ̀ ẹni orúkọ Bode Ariyo níbẹ̀ sí popular torí mo ń ṣiṣẹ́ mo wà straight mi ò gbà kéèyàn ṣọ̀lẹ̀ ìdẹ̀sẹ́nì kankan tá a náwó sí mi táwọn pé nígbà tí mo wà ń ṣẹ́ o fún oore tí mo fẹ́ ṣe fún ẹ o àbí tí mo ṣe fún ẹ o mo gba 1 naira mi ò gbà rí mi ò gbà lọ́wọ́ yìí nítorí pé mi believe dáadáa pé ọwọ́ ẹni tó fúnyàn á wà lórí ẹni tó ṣe kíní o tó gbà àti Ọlọ́run nìkan ló lè pínyàn lérè àti pé mi ò tiẹ̀ mọ̀ pé mo lè dérú bẹ yẹn pé jẹ́ kí n ṣiṣẹ́ mi dáadáa Ọlọ́run mọ̀ pé òun ò ṣì nínú so mo rí lè ṣe iṣẹ́ yẹn mi ò ṣe politics so èmi gan inú rédíò mo hand over mo ń gbọ́nu rédíò nígbà tí wọ́n sọ pé Bode Ariyo has been appointed as secretary to local government wọn ò pé ṣé Bode Ariyo mi ìtúwà later ni mo wá gbọ́ pé àwọn ọba àkókò notice nígbà tí àwọn lórí chairman local government tó bá fẹ́ ní ìlọsíwájú tòótọ́ Mr. Bode Ariyo kò ń ṣe politician o yẹ kó bá ẹ ṣiṣẹ́ mo lè kó council so ọjọ́ gan tí mo kúrò as education secretary lẹ́yìn ọdún márùn-ún ni mo di. àkókò yìí ní ẹ ti sọ pé ní àkókò tẹ́ jẹ́ secretary to the local government àti àkókò tẹ́ jẹ́ secretary to the educational system ẹ jẹ́ ká wá lọ sí ìgbà tẹ́ jẹ́ principal àwọn ilé ìwé wọ̀nyí káàkiri mo fẹ́ ká ẹ fojú wo ètò ẹ̀kọ́ lákòókò yẹn àti bí ètò ẹ̀kọ́ ṣe ń rí lọ́wọ́ báyìí ojú wo lẹ fi wo àkókò yẹn àti ìsinsìn yìí. mo jẹ́ nìkan tó yẹ pé mo fẹ́ràn àti ṣiṣẹ́ kárakára ní òyìnlẹ́ ibikíbi tó ń gbá bẹ́ẹ̀ mi sí pé mo gbọ́dọ̀ ṣiṣẹ́ màá ṣe to the best of my ability. gbogbo ibi tí mo ti ṣe principal sí ìlú náà tí mo ti ṣe principal táwọn aráàlú yẹn fẹ́ kí wọ́n gbé mi kúrò nítorí iṣẹ́ tí mo ń ṣe ní promote education people. òun ni ò jẹ́ kí n pẹ́ as a principal náwọn ìlú wọ̀nyí àwọn ìlú míì ń wá mi pé irúṣẹ́ tí mo ṣe ń bí o. ẹ ti wá bá wa repeat ẹ. tó wọ́n rìn kiri kò sí ẹgbẹ́ mi tó ṣe principal school tó pọ̀ tó mi níwọ̀nba kéréje ni mo fi ṣiṣẹ́. yàtọ̀ síbi tí kọ́lẹ̀ kò síbi tó ti lo bí ọdún mẹ́jọ èyí tó kù yàtọ̀ ságolo tí mo ti bẹ̀rẹ̀ mo lọ bí 4 àbọ̀ ọdún márùn èyí tó kù ọdún kan nítorí pé àwọn èèyàn rí mi pé mo lè ṣe ìrànlọ́wọ́ fún wọn. so ìgbà tí mo lè wà ní tí mo jẹ́ education secretary primary school ti kú ní gbogbo Ondo State nígbà yẹn kí ló lè fà ìgbà yẹn níjọba ń jẹ àwọn olùkọ́ primary school àti secondary school lówó oṣù 3, 4, 5 lẹ́gbọ́n tó máa tó rọ́jú sàn kan bẹ̀ ó tún lè di oṣù 5 kan tó tún rí mi sàn kò sówó yẹn so wá jẹ́ kí àwọn tíṣà
wọ́n á wá ọ̀nà míì tí wọ́n á fi máa ṣe kí ni o jẹun. instead kí primary school jẹ́ educational institution tòótọ́ ó wá di jealousy ni. So àwọn tó ṣáà ní ìfẹ́ síwèé kọ́mọ ṣáà wá school kó wá bí kan títí wọ́n á fi dé láti ibi iṣẹ́. Failure primary school nígbà yẹn òun ló jẹ́ kí àwọn private nursery school wá gbélé. Primary school sí mọ́ ti tán nígbà tí wọ́n fi yan àwa as education secretary. Mo dẹ̀ ń teach ní secondary school kan Ìkàrẹ́ grammar school bíi primary school mẹ́rin ló sọ̀rọ̀ àgbẹ̀. Mo wá ń rí bí àwọn olùkọ́ ọbẹ̀ ṣe ń ṣe. Olú wá jẹ́ báyìí làwa ṣe lọ primary school bá a nílé kàwé. Pé kó kàn wú Ọlọ́run nínú àánú ẹ̀ kó kàn fún mi sípò kan tí màá fi ní iṣẹ́ àdìsí pẹ̀lú primary school education. Ọlọ́run dẹ̀ gbàdúrà yẹn. So immediately tí mo di education secretary mo jọ ọmọ kékeré pápátá gbà yẹn ọmọ kékeré pápátá ni mi ò tẹ̀ ní qualification for education. Mo ti ṣe secretary local government kí n tó lọ ṣe educational course ní Adékúnlé Ajáṣe university. Ìwé tí n bá ṣe yẹn kí n ní ìnílẹ̀ ní principal. Tó bọ̀ gbogbo gbà yẹn Ọlọ́run fi ṣèrọ̀rùn fún mi. So mo wú ibẹ̀ mo ti popular. Gbogbo àwọn tíṣà tó ti sùn mo jí wọn dìde o. But mo ṣe nǹkan kan salary wọn ò delay mọ́. Mo ń san salary àwọn tíṣà wa ní Àkókò North East kí state tó san salary àwọn òṣìṣẹ́. Nítorí pé mo láti lọ Àbújá mo lọ Central Bank mo lọ bẹ̀ wọ́n. Pé owó ìyá wa ó dé o kò dé o ẹjọ́ ẹ sanwó ìfún mi. Luckily I met a man. He was one of the directors. Ó ní ìyá àwọn àti bàbá òun ní olùkọ́ ni wọ́n. Ó lóun tí rẹ̀ ní tó ṣe bẹ́ẹ̀ láìkí olùkọ́ báyìí. Ó lóun sọ fún mi pé every 25, 26, 27 pé màmá sọ sálárà yìí. So he released the money to direct. So wọ́n nígbà tí màá sọ sálárì tán ìyẹn mi pé bí ọ̀sẹ̀ mẹ́ta àwọn local government tó kù abẹ́rẹ́ tó ṣe kí ni o. wọ́n ṣe ìbẹ̀rẹ̀ tí wọ́n. Tó wá fún mi ní ààyè tó bá ń rówó ẹgbàá regularly kò ní right àti lazy láti bí ọ̀rọ̀. So gbogbo àwọn tíṣà wa olùkọ́ wa tó ti fa àwọn ọmọ wọn sí private school ló sọ fún tẹ́ ẹ bá fún àwọn ọmọ yín padà màá yọ yín kúrò ṣẹ́ o lórí agbára yẹn pọ̀ gbà yín. So wọ́n kó àwọn ọmọ yín padà tó yẹ pé àwọn tó jẹ àwọn private school mélòó kan gbà yẹn tó jẹ́ àwọn olùdásílẹ̀ private school kò sí wàhálà tí wọ́n ṣe pẹ̀lú mi tó tẹ̀ ìdáwó fún mi pé kí ìjọ kí má bàa ṣe wọn jẹ́ mo ní ẹyẹ kájọ máa ṣe lọ. So bó ṣe rí mi so mo ṣiṣẹ́ ẹ̀ tọkùtọkù gbogbo iṣẹ́ tí mo dẹ̀ ń ṣe I don't believe in hardship and do it. So when I was the secretary local government ṣàlàyé fún NTA tẹ́rí tó wà ń kàrẹ́ through me àti chairman local government nígbà yẹn ìsọ̀rọ̀ wúlò gbogbo achievement local government nígbà yẹn chairman ló ní torí kò sí nǹkan tá a bá ṣe nígbà yẹn tí kì í ṣe chairman ló ṣe kí ni o ló ṣe but èmi lọ́lọ́run lò tí NTA yẹn fi ṣe kí ni o NTA yẹn dẹ̀ ni the only federal institution yàtọ̀ sí federal science and technical college ta ní ní gbogbo Àkókò fọ̀tà tó bá tẹ̀ ẹ̀dọ́ kò dìbò lọ. Àdéhùngbàdúrà pé federal president ọlọ́ àìfúnwa sí àyè. So Victory college yẹn mú wà gẹ́gẹ́ bí ilé ìwé tó jẹ́ kí n ní àǹfààní àti ṣe ìdánwò ìwé mẹ́wàá láì rówó san pé èmi náà á ṣe kí ni o máa san padà fún school. Fún ọdún mẹ́jọ tí mo lò as principal of that school mi ò lé ọmọ school kankan fún owó nǹkan tó bá rí ni tó bá dẹ̀ ní continue. Àwọn ibi tó ti kùtẹ̀ díẹ̀ ní school ló bẹ̀rẹ̀ sí ṣe èmi ló ṣe bẹ̀rẹ̀ sí link àwọn old student mo ṣe wá pé wọn padà pé ẹ má fi school sílẹ̀ o ẹ̀yẹ kan tó lè wọ̀ ṣe BBC àìṣeṣe kí ni o ẹ ṣe fún àná bọ́lá ọ̀dẹ̀ ṣe máa fún mi léèrè ibẹ̀ náà mo wà wọ́n yàn mí as Tutor General mo ṣe Tutor General fún ọdún méjì as acting. I was in charge of the whole of Ondo North ọ̀sẹ̀ ọ̀wọ̀ Àkókò mẹ́rin so mo fi ṣe kí wọ́n tó wá confam later so mo ṣe kò sí secondary school náà kò sí ìyà tó jẹ wọ́n gbogbo nǹkan tí kọ́kọ́ ga ṣe ni ọ̀gá ṣe mi ò gbà kí tíṣà mi kankan wọ́n lọ Àkúrẹ́ fún wọn gbogbo nǹkan tó yẹ kó jẹ́ ẹ̀tọ́ wọn
ṣe fún mi ìgbà kọ́kọ́ lọ́wọ́ ẹni kankan torí kì í ṣiṣẹ́ mi láti gbowó lọ́wọ́ ẹ̀ ìwọ tó bá ń ṣiṣẹ́ o gbọ́dọ̀ rí èrè ń bẹ̀ adẹ́gbọ̀n kí láti ẹ̀ wá owó lọ́wọ́ àwọn olùkọ́ tó wà lọ́dà wa fún ìjọba ń fún wa lówó tá ń pè ní bread láti rán mi sùkúl pọ̀ mo jẹ́ nìkan tó yẹ pé mo lákìtìyàn àti ṣiṣẹ́ tó bá jẹ́ ṣe ọ́fíìsì tẹ wà lẹ́gbẹ́ fún mi báyìí pé kí n máa ṣe ìrànlọ́wọ́ fún yín màá ṣe jù gbọ́dọ̀ ṣe dá mi pé ìmọ̀ mi ní ètò wa ní orí ọ̀fẹ́ láti wá ní àlàáfíà àti ṣe gbọ́dọ̀ ṣe fún òwe ilé ìtajà ṣe náà ọlọ́wọ́ fún àlùbáríkà sí. ẹ ṣe bàbá wa a dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ ẹ jẹ́ ká wá wo àkókò nínú ìwádìí mi mo rí pé ẹ ti ṣe akọ̀wé àgbà fún àwọn lọ́balọ́ba ní àkókò ẹ jẹ́ ká wo àánú yẹn sà. ṣé ẹ rí tẹ́lẹ̀ àwọn ọba àkókò wọn farapọ̀ fún ìlọsíwájú àkókò báyìí kò sí ìgbà yẹn náà tó wọn ní lọ sáàfin Olúkàlẹ̀ láti lọ ṣèpàdé wọn máa ń pe àwọn ìpàdé kan ní pẹ̀lúpẹ̀lú kí n tẹ̀ tó di sẹ́kítírì local government òdi súnmọ́ kábíyèsí Olúkàlẹ̀ èmi ló wá ń tọ́ba ìpàdé yẹn fún kò sí ọba àkókò náà tí ò mọ̀ mí wá wọn lọ kí n tẹ̀ tó di sẹ́kítírì local government ara àwọn yẹn náà ló fà á mo fi di sẹ́kítírì local government they were able to send me. Ìgbà yẹn àkókò ò tí ì rí bó ṣe rí yìí àwọn bá ṣì ní unity but nísìnyí àkókò ò ní unity mọ́ èmi á dẹ̀ sọ fún tóbi ò bá la ẹnu aláǹgbá òdòdó ìkàrẹ́ ni problem ta nínú nígbà tí wàhálà ọba méjì ṣẹlẹ̀ àwọn ọba àkókò tó kù wọ́n ṣe wàhálà láti sẹ́tù ẹ̀kùnjẹ sẹ́tù ọ̀gá agúdẹ̀ ṣe kí ni o wọ́n sàṣùmọ̀ ìyẹn ló ṣe wàhálà làwọn lójú pé àwa náà lè develop eré àdájọ́ so bó ṣe rí nìyẹn so àwọn ọba ìgbà yẹn nísìnyí politics gan wá yà wọ́n àtẹ́lẹ̀ a máa ń ṣèpàdé àkókò wọ́n sì nìyíya gbogbo àkókò sí gbogbo ibi tí problem ọ̀pọ̀ àṣàlẹ̀ yìí bá wà ọ̀dùn wọn yóò sí mọ́ kí ló dẹ̀ fà á politics ti ṣe kí ni o kò ti yàtọ̀ ọdún bá ń ṣe PDP o ò lè rí ẹni tó ń ṣe APC sójú gbogbo oníkálukú wá yà sí ọ̀nà tó bá wù wọ́n kí lè ṣẹ̀dùn wọn àǹfààní àyè iṣẹ́ tó wà fáwọn ọmọ wa tẹ́lẹ̀ ò sí mọ́ tẹ́lẹ̀ o ò lè jáde yunifásitì fún ọdún kan kó má ríṣẹ́ ó wọ́ọ̀sì jù wá ríṣẹ́ tíṣà ṣùgbọ́n nísìnyí wọ́n rẹ́ tó tẹ̀ fẹ́ ṣe tíṣà náà tí ò rí kò wá sí nǹkan kan tó ń ti ń rówó tó bá ṣọ̀kadà bá ṣe politics wọn ló jẹ́ kí ẹgbẹgbẹ̀rún àwọn bàbá wa àtàwọn ọmọ wa tí wọ́n ń jayé ọmọ tí wọ́n mọ́ra ń sìn so àwọn tó bá gbórí sókè politically àwọn gan ní fẹ́kẹ́ tó wà ń sàlẹ̀ kó tiẹ̀ ga lórí tẹ́lẹ̀ sọ́dà rẹ bá ga tani wọn máa ránṣẹ́ so wá di pé caucus ni mo jẹ́ wọ́ọ̀dù ni mo jẹ́ agbọ́dọ̀ ṣe pàdé agbọ́dọ̀ ṣe so politics àti party wá separate everybody ó fi wà worse situation ní ti bẹ́ẹ̀ politician ni leader ìkàrẹ́ politically but àwọn leader tá a ní àwọn follow àwọn ti kọ ẹ̀yìn wọn síra kí ni ẹ̀dẹ̀ wàá fẹ́ ti dúró fún àkókò yẹ kí fún ní example kan ìpínṣẹ́ àgbà tó jẹ́ senator time kan wà ó lóun fẹ́ dá yunifásitì sí ìkàrẹ́ ó ní ìyá jẹ́ àṣeyọrí ọ̀dọ́ dẹ̀ wá jẹ́ ìgbà yẹn ní gbogbo wa ń gbàdúrà kí yunifásitì lè ṣe kí ni orúkọ ní ìlú wa torí yunifásitì is always a group for development ẹ mọ̀ pé ìgbà tí federal government wá sọ pé kò ní sí yunifásitì fún another 7 years mọ́ yàtọ̀ sáwọn ọmọ kàrẹ́ kò sẹ́ni tí inú wọn ò dùn lákòókò pé gbogbo afẹ́fẹ́ kí university náà wà kí ilẹ̀ tó wà dájú ilẹ̀ tó wà ní ìlú kan around that time tá a wá university yẹn ni representative alóyin náà tó ń wá federal college of education bẹ́ẹ̀ government ò lè ṣe méjèèjì at the same time which means pé we are working at cross purposes so all these things create problem that is why àní senator bí tó ẹ gbogbo agbára kò sí senator wa kó padà
àtúnbá wọn tó ní House of Representatives àtúnbá wọn ń dùn to bring unity. So Akoko must come together. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ Akoko máa ń pín kò ní ẹni tó bá lọ ìlú tó bá lọ lélẹ́yìí ìlú tó tẹ̀lé àtúnṣe kí ni o a ti lọ títí a fi go round. Na unity wa ìlú kò sí unity mọ́ ẹni òkè ní wà ní ọlọ́run àgbà kò sí ṣá. ẹ ṣeun púpọ̀ ẹ jẹ́ ká wo ǹjẹ́ ẹ tiẹ̀ nífẹ̀ẹ́ láti ṣòṣèlú. mo ti wà nípò òṣèlú bíi márùn-ún wọ́n pẹ̀lú bó ṣe rí bí wọ́n ṣe ń ṣe mi ò lè ṣe òṣèlú lórí nǹkan tí mo rí ni pé kò sí bórúkọ èèyàn ṣe dáa tó bá wọnú ìṣèlú orúkọ èèyàn bàjẹ́ kó tó kúrò bẹ́ẹ̀ èèyàn lè má lówó kó lórúkọ tó dáa tí wọ́n bá lórúkọ tó dáa tí ò bá lówó ní gbogbo nǹkan tó lọ́mọ ẹ̀ á jẹ́ ń bẹ̀ tó bá ní gbogbo ayé tó bá lórúkọ tó dáa ọmọ náà á ṣe kí ni o á jẹ́ ń bẹ̀ system mi láti má máa gbà lọ́wọ́ àgbà mẹ́rin láti máa jẹ oògùn olóògùn mọ́ra kò jẹ́ kí n lè ṣe politics ìmọ̀tá yìí ẹ bá yọ wọ́n máa yàn mí sípò láì contest mo wà gbogbo tí mo ti wà wọ́n yàn mí ní mi ò contest pọ̀ pé kí n dìde kí n contest election ọ̀sọ́jọ́ tí màá ṣe láéláé torí pé kò tẹ̀mí lọ́rùn ilé òde mi lè pé politics nìkan lèèyàn ti lè ṣe ìrànlọ́wọ́ within the limited corner tẹ́ wáyé ẹ lè ṣe ìrànlọ́wọ́ máa wò kò sí nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú wa ń wá lọ gọ́ọ̀mẹ̀ntì ju ara wọn lọ. A lot of them ìlú tó ń ti jáde lọ hàn lẹ́dọ̀pọ̀. Ó tún dìgbà tẹ́ election mi bá dé wọn tó ṣùgbọ́n ẹ̀sùn náwó òun tá a tún tó tó mi ò lè ṣe dúpẹ́ torí mo ní òdodo tí mo ní yẹn kò lè jẹ́ kí n serve conscience mi ò rẹ́dí àti ṣe mọ̀ tí ò dá mi ò rẹ́dí àti and at my age I can only promote people. I cannot contest. ẹ ṣeun bàbá wa ẹ jẹ́ ká wo Àkókò ká wo ìjẹ́ ó ṣeé ṣe kí Àkókò ní common agenda bóyá lórí ètò ọrọ̀ ajé lórí ètò òṣèlú lórí ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìjẹ́ ó ṣeé ṣe. Kò possible bá Àkókò ní common agenda. Ìwé Àkókò Ọlọ́run dá Àkókò láti jẹ́ ìkú ẹ wo Ìkàrẹ́ sáré gidi Hon.Bode Ariyo ẹ wo gbẹ̀sí Ìkàrẹ́ ènìyàn kàn fẹ́ yọra díẹ̀ ní gbọ̀ngàn gidi ẹ tẹ̀lé pé àwọn tí ò tiẹ̀ bá dára jù làwọn èèyàn so ìṣẹ̀dálẹ̀ Àkókò ó jẹ́ mistake fún àwọn colonial master wa ní gbogbo Nàìjíríà. Àkókò lè dé ti dàrú bí ti ní báìbù èdè Èkìtì ò jọra ṣùgbọ́n tó ń bá ń sọ̀rọ̀ wọ́n ṣe kí ni o wọ́n gbọ́ra wọn ní òun ló jẹ́ kó easy fún Major General Adéyínká Adébáyọ̀ tó jẹ́ gómìnà Western State nígbà yẹn láti gba òmùò ìrọ̀ mọ́ Èkìtì nítorí pé èdè wọ́n ṣe kí ni o jọra orí ọ̀fẹ́ Ọlọ́run ò yẹ kó rí ìrùn àtọ̀gbàdìgbà adúpẹ́ lọ́wọ́ bàbá wa Fáládé ó ti kú sí òun ló sọ pé Àkókò lò á ṣe títí òun tí kì bá ṣe ọ̀gbàdì àdìrún náà wà ní Èkìtì kí ló dé ìṣẹ̀dá wọn àṣà wọn èdè wọn ó ṣe kí ni o ò bára wọn lè ra ọ gẹ́gẹ́ bí ọmọ but ìlú mélòó ló tíṣù a bá ń sọ̀rọ̀ ní Ìkàrẹ́ àgbọ̀ ọ̀pọ̀ wọn á sọ fún ẹ pé ẹ̀dógan ni wọ́n pé omi ẹ̀ ló kàn ṣe kí ni o ló kàn sọ pé tó kò wá jẹ́ ká ní ìfẹ́ fúnra wọn. àná ẹ̀jẹ̀ ìlọsíwájú ẹ̀sẹ̀ ìrànlọ́wọ́ àṣà ìrànlọ́wọ́ kò sí lákòókò wọ́n tó tẹ̀ géèyàn gidi tó wà ní gọ́ọ̀mẹ̀ntì tó wà nípò pàtàkì lákòókò láyé àtijọ́ ọkọ̀ tí kì í ṣe sí ẹni mélòó ló wà nílùú ẹ̀ tó fàwọ́ ẹ̀sùn. Àfẹ́ kó jẹ́ ìwọ nìkan nígbà tí wọ́n nìkan ẹ̀ láṣẹ kí ni o nǹkan tí ó fi yàtọ̀ sí Èkìtì yìí kẹrí fámìlì tó bá òṣùgbọ́n tó tí ò bá lẹ́nìkan tó ń ṣe olórí wọn kò lè ní ìlọsíwájú kò sólórí lákòókò bí tọ́lọ́run dá gẹ́gẹ́ bí olórí ètò jẹ́ ìlú Ìkàrẹ́
Àkókò tó kù ò ṣe bẹ́ẹ̀ yẹn láìkí wọn bọ̀tì ní tó jẹ́ pírọ́blẹ́mù fọ́ọ̀tì Ìkàrẹ́ ló pọ̀ níbẹ̀ kì í ṣe nǹkan tó dáa kó máa sọ pé èèyàn èrò ṣá ọ̀dà àwọn tó ń pè lérò ṣá yẹn ní wìdíní Ìkàrẹ́ náà a tún pera wa lórúkọ nǹkan tí ò dáa nìyẹn so but we are happy pé irú àṣà wọn yẹn àwọn kan tó ń kọ̀ lẹ́tẹ̀ lóko kò ṣe ṣá ìwà lákòókò mọ́ mi sí mọ́ mo lè máa gbé àjọ wa kí n máa ṣe Ìkàrẹ́ ibo ni náà sí ibo lómi ò sí báyìí lóde ìjọba amúká tó ṣe mu oníkálukú tó bá lówó bọ́ọ̀ àgbẹ̀ gọ́ọ̀mẹ̀ntì náà àgbẹ̀ tó gbogbo ìlú ló ti dàgbà ló ti ṣe but àìmáà ní ìlú olórí ló jẹ́ wàhálà fún wa fún ìdàgbàsókè ó máa ń yà mí lẹ́nu tó wá sọ pé Àkókò wọ́n ń wá Àkókò state ta ló fẹ́ wà ìgbà tá a gbọ́ ẹ fẹ́ fi kápítà sí Ìkàrẹ́ ìṣù àálò ní kápítà yẹn tọ́ sí ọ̀kà àálò ní kápítà yẹn tọ́ sí àgùnbá àálò náà ní ìṣùwárà àálò náà ní so gbogbo ìlú wọ̀nyẹn wá ríra wọn àti pé àwọn ló yẹ kó wà níbẹ̀ so kò wá sí méjì nǹkan tó yẹ kó wà ní Ìkàrẹ́ tó yẹ kó wà l'Àkókò ó ti wà lọ́wọ́ ẹni gbogbo àwọn iléeṣẹ́ ìjọba ńláńlá tó wà níkàtí wọ́n ti lọ ọ̀wọ́dẹ̀ ní lọ́ọ̀kì ẹni gbogbo wọn ìlú wọn yẹn ṣe kéré tó èdè kan ní gbogbo wọn ṣe kí ni wọ́n ń sùn àti tó bá kàn wu Ọlọ́run nínú àánú ẹ̀ tó bá kàn gbẹ́ nìkan jáde l'Àkókò tó bá kó Àkókò pọ̀ ibi ẹ̀ ṣe pé ó ṣòro ṣe náà ẹni tó bá rẹ́dì àti serve selflessly pé èmi fúnra mi ò ní èrè ní kinní ìgbọ́n èrè Àkókò á ṣe kí ni o á wà wọ́n lè ṣe ó tẹ̀lé sí àti ṣe ẹ̀kọ́ pé gbọ́ àwọn bá wa kí ni problem Àkókò tá a bá mọ problem Àkókò báwo la ṣe solve solution á ṣe kí ni o àti pèpàgọ́ Àkókò ó ṣe kí ni o oníṣòro nítorí pé Ọlọ́run ti fẹ́ lọ́síwájú fún Àkókò tásìkò náà bá dẹ̀ tó ìlọsíwájú ẹ̀ Ọlọ́run á dẹ̀ gbà fún wa. ẹ ṣe bàbá wa ní àkíyèsí ọ̀rọ̀ tí ẹ sọ nípa ti Àkókò yìí à ń gbàdúrà náà pé kí Ọlọ́run gbé olórí ńlá dìde ká lè ṣiṣẹ́ yìí torí pé a gbàgbọ́ pé lóòótọ́ bó tẹ̀ jẹ́ pé èdè wa ò papọ̀ ṣùgbọ́n síbẹ̀ kò sí tí Ọlọ́run ò lè ṣe láti mú ìtẹ̀síwájú wá torí a wọnú ìtàn nígbà tí kó tó di pé Àkókò kórajọpọ̀ dì kan wọ́n máa ń ranra wọn lọ́wọ́ nígbà tí àwọn ogun tápà àbí àwọn ogun bá wá tó ń fẹ́ kó wọn á kórajọpọ̀ wọ́n á rí pé wọ́n lé àwọn ogun wọ̀nyẹn sẹ́yìn mo gbàgbọ́ pé líǹkì kan ló sọnù tó fi dàbí ẹni pé ìyapa wà a dẹ̀ ń gbàdúrà pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run á bá wa bíríìjì àárín yẹn lágbára Ọlọ́run náà bàbá wa ẹ jẹ́ ká wá wo Àkókò àwọn resources ta ní ǹjẹ́ a lè sọ wípé a lè jẹ́ àtẹ̀ láwọn resources natural resources ta lè rí mú jáde ní ilẹ̀ Àkókò. Ní Ìbàdàn wà ní primary school àbá ń ṣe geography àwọn sọ pé ìlú tí limestone pọ̀ sí jù lágbègbè Ìlàkùn ìlú tí irin abẹ́ ilẹ̀ pọ̀ sí jù Àkókò yìí ló wà lẹ́yìn Iléṣà Àkókò yìí ni góòlù pọ̀ sí jù raw gold pọ̀ kò sí ọjọ́ náà tíjọba wá pé wọ́n tẹ̀ fẹ́ explain pé wọ́n tẹ̀ fẹ́ yẹ̀ wá gbogbo kí wọ́n yìí wà lábẹ́lẹ̀. ṣé ẹ rò pé ojúṣe àwa ọmọ Àkókò ni láti ṣètò ká lè pe àkíyèsí ìjọba sí àwọn nǹkan wọ̀nyí. gbogbo àwọn ìlú tẹ́ rí pé wọ́n ń pèjọba sí gbogbo nǹkan tó ń pèjọba sí àwọn tó wà lókè nílùú yẹn ló ṣe àwọn tó wà lókè nílùú yẹn ló ṣe yàtọ̀ sí epo rọ̀bì tẹ́ pé àwọn òyìnbó ló discover ẹ̀ tó ẹ kó di dandan pé ọrọ̀ ajé Nàìjíríà ló so mọ́ kò sí go to Jos wọ́n ní tin ore wọ́n ní iron ore àwọn òyìnbó tó wá sẹ́tù síbẹ̀ níjọ́ yẹn àwọn ló gbé lárugẹ ló gbé jáde tẹ́ bá dé Zamfara state báyìí àwọn tó jẹ́ politician ńláńlá ń bẹ̀ ló fà wọ́n síbẹ̀ tí wọ́n wá àwa léèyàn bì tó lè ṣe wọn kan wọn ò lọbẹ kò sí ohun àfiṣọ̀rọ̀ tó wà nínú ilẹ̀ ní Nàìjíríà ẹ̀ tí Àkókò rí ọ̀dìjọba ọ̀tí ẹ̀
débẹ̀ nítorí pé kò sẹ́ni tó ṣe kí ni o tó ná ní ẹ̀. rán wọn létí kò dẹ̀ sẹ́ni tó rán ìjọba létí ju gbogbo àná láti dáadáa fi sọ pé ọjọ́ tá a bá ní èèyàn sókè bíi gọ́vùnà tá a bá léèyàn sókè bíi mínísítà ńlá tá a bá léèyàn sókè bíi pírẹ́sídẹ̀ǹtì arántí ilé ṣùgbọ́n àwọn tá a ní báyìí wọn ò tí ì rántí ọlọ́dẹ̀fisọ́ kan. bẹ́ẹ̀ni tá a bá wo ipò ìṣèjọba lọ́wọ́lọ́wọ́ báyìí a rí i pé àwọn ọmọ Àkókó wà níbi tí nǹkan ti dáa wọ́n dẹ̀ a ní Àkókó tó jẹ́ mínísítà àwọn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ a ní BTO a dẹ̀ ní Táíwò Oyèdélé tó ń ṣẹ̀yìn láìpẹ́ yìí ṣé ẹ rò pé pẹ̀lú ìrànlọ́wọ́ irú ẹ̀yin ọ̀jọ̀gbọ́n olóye báyìí tẹ́ bá kóra jọpọ̀ tẹ́ pe attention wọn sírú nǹkan wọ̀nyí tẹ́ pe àkíyèsí wọn sírú nǹkan wọ̀nyí kí lẹ̀yin rò lọ́kàn pé ó lè àbájáde wo lẹ rò pa lè yí bẹ̀. òun náà là ń sọ kò sí nǹkan táwọn lè ṣe tí ìlú ò bá gbárùkù tì wọ́n kí ni iṣẹ́ àwọn lọ́ba wa. ó dìgbà tí gbogbo wa bá jókòó tá a bá jọ ń sọ ìṣòro wa bí ìṣòro wa ṣe sọ tá a pe àwọn ọmọ wa nǹkan báyìí là ń fẹ́ kí lọ síwájú tó lè wà. ṣùgbọ́n àwọn ọba tá a ní sìn most of them bí wọ́n á ṣe rí tọ́rọ́ kọ́bọ̀ gbà lọ́wọ́ àwọn politician wọn ló ṣe pàtàkì sí wọn dàgbà ìlú ò ṣe kí ni o ó ṣe pàtàkì sí ọdún ayé tó pọ̀ ẹ̀dẹ̀ rí pé àkókò tá a lè wà ní sọ́ba tá a lè kọ̀ǹpíà gẹ́gẹ́ bí ọ̀ní ọ̀fìfà jẹ́ pé kò dúró dìgbà tí wọ́n á gba sáláàdì tó ká lọ bí fún gbogbo àwọn kan wà tó ti tó tán irú àwọn ọba bẹ́ẹ̀ ọlọ́run pèsè ẹ̀fún wa ní àwọn. nídìí èyí bàbá ẹ rò pé tá a bá pe àpérò fún gbogbo ọmọ Àkókó pé ká tiẹ̀ ṣèpàdé ní summit tá a lè ṣe ká pe onílé ká pe àlejò gbogbo àwọn ọmọ wa ní diaspora pé ẹ wá à ń fẹ́ ìlọsíwájú ilẹ̀ Àkókó ṣe rò pé irú ìpàdé bẹ́ẹ̀ kò lè so èso rere bí ni. kò ṣeé pè ní. ẹ jẹ́ àwò. kò ṣeé pè ní. àwa gan tó wà lé ní òye káwọn ọmọ Àkókó láìdílé tó bá jẹ́ onígbàgbọ́ tó lọ ṣọ́ọ̀ṣì tó bá jẹ́ ṣọ́ọ̀ṣì tó ní ìdìmọ̀wó àti ṣe tọ́dọ̀ bá àwọn ará ilé òní gbẹ́rù wọn á pè é lọ́ọ́ bá aṣọ fún àwọn ọmọ ẹ̀ tó wà ní alẹ́ wọ́n ń ṣèlú fún ìjọ Ọlọ́run àwọn bàbá àtìyá yẹn lá pé ọmọ wọn ẹ má máa dáhùn àlùfáà lóhùn ṣẹgẹ́ lè ràn lọ́wọ́ ẹni ìrànlọ́wọ́ tá a bá fẹ́ ṣe tó bá jẹ́ ìlú kan látètè benefit àwọn ìlú tó kò ní ṣe kí ni o kàn ní lọ́wọ́ sí mo ti ṣe àlàyé ìgbà tá a sọ pé à ń wá Àkókó state àwọn ọba Àkókó lóríkàgbó dìfẹ́ǹdì ìlú ẹ̀rọ tí ó bá bọ́ sí ṣùà àwọn ìsọ̀pọ̀tì tí ó bá sí bọ́ sọ́kà àwọn á pìfà àti wà lọ́dọ̀ àwọ̀ kí ló bàjẹ́ tó bẹ́ẹ̀ títí dìsí tá a pẹ̀lú ọ̀wọ́ bá ń dùn nǹkan local government méjì àti local government mẹ́rin ọ̀wọ́ àgbà lọ́wọ́ nǹkan tó jẹ́ kọ́wọ́ lè bá wa du sẹ́nẹ̀tì gidi gan-an jẹ́ mọ́. Sato. What is Sato? Sato means sanitary toilet facility. Sato is a simple technology that conveniently replaces old pit toilets. With the following benefits: No flies, no smell. No more toilet infections, little water to flush. Very easy to install. In churches and mosques. Private and public schools. Number association, communities. Builders. Household landlord and landladies, etc., which is costless and durable. For further inquiry, contact Valiant Olola Akoko Enterprises on WhatsApp number 08167861424. ti pe àpérò. àpérò yẹn ló ṣe pàtàkì ọ̀dà wo lágbé àwọn ọba náà ni ṣàṣà lọ́ba tó ní ọba ìkànsù lákòókò the quality of àwọn ìjòyè wọn àwọn tó yẹ pé wọn kọ́lífà àwọn kan tí ò kọ́lífà àti ìṣòwò ìdára ló wà ní. máa sọ àwọn tó máa ń ṣe ọba ìkànsù advice làwọn ọmọ ìlú àtàwọn àlejò ìlú ó jẹ́ pé wọ́n wá ìlọsíwájú ìlú tí wọ́n á pe ọba tí wọ́n á fún láàdváìsì wọ́n bá fún ọba yẹn láàdváìsì fún ìdàgbàsókè ìlú ọba yẹn á tún ti sí wọn pé nǹkan tó sọ pé kò ń ṣe o òun ti gba o ó yá ẹ lọ sí wa jáwé wọn ṣe bẹ́ẹ̀ni ẹ lọ ẹsẹkútì ẹ lákòókò àmì ẹgbẹ àmì ọba yẹn ẹ lè máa rí mọ́tò tí wọ́n kọ ọba nǹkan sùn sí o decoration àwọn olóyè kì í ṣe ọba nǹkan sùn àwọn ọ̀tọ̀kùnlú ìlú lọ́ba nǹkan sùn
láì pé ó fa àwọn elite wọ̀nyẹn mọ́ra wọ́n máa fún ẹ ní ìmọ̀ràn kò síbi tá a ń lọ. So the problem ta ní is self-inflicted. It's self-inflicted. It's self-inflicted. And àwọn ọmọ adóde wà ń lálẹ́ wọ́n máa rí pé olóòsẹ́tù àwọn gan ọ̀jẹ̀ níwá. You can only see there wọ́n bá rọ̀ rẹ̀ wọn kan tó ń ṣòkun bàbá ẹ̀ àkókò ìyá ẹ̀ àti tó ṣe àṣẹ condition wọn á wá wọn tẹ̀ ní sọ fún ẹgbẹ́ ọ̀la ni wọ́n ń lọ wọn lọ àìtọ́sẹ̀ tó ń bọ̀ wọ́n ń lọ nìyẹn nítorí pé ìfẹ́ àkókò ṣe kí ni lọ́kàn wọn. à ń gbàdúrà lágbára ọlọ́run á bá wa dá ìfẹ́ ilẹ̀ àkókò sílẹ̀ fún sọ́kàn àwọn ọmọ wa wọ̀nyí. èrèdí kan tí a fi gbé iléeṣẹ́ yìí dìde náà nìyẹn kí àkókò lè tẹ̀síwájú kí àkókò lè ní ìlọsíwájú. ẹ ṣeun bàbá wa ẹ kú ohùn látẹ̀kan. kí n tó rándọ̀ yes sir. ẹnìkan wà torí lè nífẹ̀ẹ́ àkókò pẹ̀lú ìgbà tó dé sákòókò unity àkókò ló ń wá wọ́n kì í ṣe enthusiasm tó ní lákọ̀ọ́kọ́ ló ìwà báyìí nítorí pé ìrànlọ́wọ́ tó ń fẹ́ kò sí òun ni bishop àkókò. bàbá wa jẹ́ òbí dáadáa ó nífẹ̀ẹ́ ó wá pé the first tó ayé ni pé àkókò must unite. ọlọ́lá àkókò náà ti ṣe interview fún bàbá rí. so irú àwọn yẹn àtàwọn kọ̀ọ̀kan tó ní lè nífẹ̀ẹ́ àkókò yàtọ̀ sí fẹ́ ìlú wọn kọ̀ọ̀kan kò dìgbà tí gbogbo èèyàn bá ń ṣèpàdé ẹni méjì lè bẹ̀rẹ̀ iceman sí mẹ́ta iceman di márùn and so on and so forth. mi dẹ̀ mọ̀ pé oorun tákòókò sùn wọ́n á jí lágbára rẹ̀. àmín 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 àmín. ẹ ṣeun púpọ̀ bàbá wa kó tó di pé ẹ ò lọ lórí ètò yìí àwọn èèyàn kan ń sọ wípé àṣírí kan wà tẹ́ ń lò tó yẹ pé bẹ́ẹ̀ ṣe wà bí ọdún 5-6 sẹ́yìn oore ọ̀fẹ́ yẹn náà sì wà títí di sísìn wọ́n ní kí n bá wọn béèrè pé bàbá àjídèwé wo lẹ̀ ń lò tójú yín pẹ̀lú pé àtìgbàdé ti rìtáyà pé àwọn ṣáà ń rí oore ọ̀fẹ́ Ọlọ́run nínú ayé yìí bàbá ń jẹ́ lè sọ àṣírí fún wa. bàbá àjídèwé kankan ní oore ọ̀fẹ́ Ọlọ́run oore ọ̀fẹ́ Ọlọ́run ni mo rí gbà ó mi ò ní oògùn àjípè mi ò ní oògùn àjísà but I live a very very simple life. Mi ò wà unnecessarily ambitious. Mi ò kọjá àyè mi. Mo fúnra mi ní ìfọ̀kànbalẹ̀. If I tell you my age, you will be surprised. Wọ́n ní kò ṣe orí ọ̀fẹ́ ni mo nígbà orí ọ̀fẹ́ náà dẹ̀ ní fún mi sílẹ̀. Ọ̀dẹ̀ tó bá fúnra ẹ̀ ní ìfọ̀kànbalẹ̀. Tí ò bá nawọ́ sí nǹkan tí nǹkan tọ́wọ́ ẹ̀ ò tó. Kì í ṣe gbogbo èèyàn ló ní opportunity láti wọ politics bẹ́ẹ̀ mi ṣe ní tí ò ní kọlu. But mo mọ̀ wọ́n sí ilẹ̀ báyìí wọ́n dáwọ́ pé máa lọ wọ́n á lò ní ìlú ṣe. My politics is my calling. What is my calling? Let me teach. Ara àwọn ọmọ tá a kọ́ wọ̀nyí wọ́n á ga lọ́jọ́ iwájú wọn á rántí wá sí dáadáa. Tí wọ́n bá fúnra ẹ̀ ní fọkànbalẹ̀ tí wọ́n bá lé nǹkan tó ju tára ẹ̀ lọ kò ní sí problem. Àwọn dẹ̀ ń pe kinní kan ní genes lára ẹ̀ ẹlòmíì á look older than his age. Tẹ́ bá wo ìlà tó ti wá látọ̀dọ̀ bàbá àbọ̀dọ̀ ìyá àwọn ni wọ́n jọ. Tí ẹ rí dáàdì mi tó bí mi mo dọ́gbọ́n. My father died at the age of 85. But títí ó fi kú, he looked as if he was 50 years. Kò lo ìgò láti ka Bible rí. Gbogbo eyín ẹ̀ pé at the age of 85 ó sì bímọ sọ́wọ́. So ó lè jẹ́ bàbá yẹn ni mo fi ẹ̀yìn yẹn lọ. But ju gbogbo ẹ lọ ìfọ̀kànbalẹ̀ ni wọ́n lè fún ẹ̀ nítẹ̀lọ́rùn àti oore ọ̀fẹ́ Ọlọ́run oore ọ̀fẹ́ Ọlọ́run àtúfún mi àdúgbò ẹ̀. ṣeun bàbá wa ẹ jẹ́ ká social life yín a ti mọ̀ pé simplicity is your hallmark ẹ jẹ́ ká wo social life socially maybe torí láìpẹ́ ìlà bá yín pàdé láwọn occasion kan ẹ sọ díẹ̀ fún wa báwo ni social life yín irú àwọn ọ̀rẹ́ wo ni bóyá ìyẹn náà contribute sí tó fún yín ní oore ọ̀fẹ́ àlàáfíà nínú ara ẹ jẹ́ ká wo díẹ̀ ní social life yín socially. Despite the fact pé Ọlọ́run gbé mi sókè mi ò jìnnà sí àwọn
tó wà sàn. lábẹ́ ayẹyẹ yìí bàbá wa kí yín káàbọ̀ sórí ètò inú wa dùn láti rí yín sà. tó bá pè mí sí. ẹ ṣé gan bàbá wa. kò sí nǹkan tó bá tọ́ sí mi kí n ṣe tí mi ò ní ṣe because we are not living in isolation. nǹkan tó mú yàn tètè ń dàgbà sẹ́yìn ni pé kéèyàn fúnra kéèyàn withdraw ara ẹ̀ kó má bá ẹgbẹ́ mu kó wà bá society. ara exercise of a look younger mix freely go to church go to and then my orí ọ̀fẹ́ náà ló fún orí ọ̀fẹ́. My social life is simple. I will never go to a social outing I am not invited. And even if I am invited, I will not eat there. I have never eaten at party. I don't do it. Oria. Mi kì í lọ party torí pé mo fẹ́ lọ jẹun. But tí bá dẹ̀ lọ party ń gbà mí, ìwé tí àwọn eléré á fi máa pè mí, ojú kan máa ṣe kí ni o. Ìwọ̀nba owó tí mo lè fún mo padà gba ẹ̀yìn agbo. Wà ní sàkánì mi tí n bá lágbára àti ṣèrànlọ́wọ́ fún mo láti ṣèrànlọ́wọ́ fún and that is just kí wọ́n lè wé nípa tèmi pé ẹ ṣe tẹ́lẹ̀ ẹ ṣe bàbá mi mo dúpẹ́ fún bí a ṣe pè yín tẹ́ dìde tẹ́ wá. Ìbéèrè kan péré náà ló kù tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ní tí ẹ bá láǹfààní àti wẹ̀yìn báyìí fún àwọn nǹkan tẹ́ ti ṣe tọ́lọ́run ti lò yín fún èwo lẹ wò wípé bá ṣe díẹ̀ sí àbí bá má ṣe torí ẹ̀dá ò lè wà kó má ní irú nǹkan wọ̀nyẹn pé bá ṣe díẹ̀ sí nígbà tí mo jẹ́ báyìí bá má ṣe báyìí nígbà tí mo jẹ́ báyìí. Ìgbà tí mo wà nípò àwọn ọ̀lọ́wọ́ kan wà tó yẹ kí n ṣe tó bí mo ṣe ṣe lọ mi ò ní àǹfààní àti ṣe kì í ṣe pé mi ò fẹ́ ṣe ṣùgbọ́n ààyè yẹn ò ṣe kí ni o yọ lórí mo rántí ìgbà tí mo jẹ́ secretary local government kò sí nǹkan mi bá fẹ́ ṣe nígbà yẹn wọ́n á kẹ̀yìn local government náà sí wọ́n á ṣe mi mọ̀ pé gbogbo ọ̀fẹ́ local government gbogbo popularity local government Bode Ariyo ló ní ni kò sí nǹkan tó bá ṣe fún báyìí wọ́n tẹ̀ ní sọ pé ó wá ka ọwọ́ mi kù. Ní primary school 70% àdúrà ní primary school léde tí wọ́n ṣiṣẹ́ èmi lọ́lọ́run ló tó gbà wọ́n ṣiṣẹ́ ní àkókò half of àwọn tó ń ṣe ní local government tí wọ́n bẹ̀ ní jáde ní wà bẹ́ẹ̀ mo wà lára àwọn tó jẹ́ fún iṣẹ́ so torí ọ̀fẹ́ mi bá tún wá wà lọ́jọ́ iwájú máa ṣe jù bẹ́ẹ̀ lọ. But àwọn position tí mo wà ń gbà yẹn mi ò ṣe commissioner mi ò ṣe minister mi ò ṣe governor but wọ́n rà àwọn tó ṣe kíní wọ̀nyí tí wọ́n ṣe kíní o tí wọ́n tẹ̀ ṣe ọ̀kọ́ lọ́n fi wá sípò láti jẹ́ ìrànlọ́wọ́ fún àwọn èèyàn mo dẹ̀ ti ń gbàdúrà ilé ẹnu ọlọ́run kì í ṣú ọlọ́run sì gbé mi sókè bẹ́ẹ̀ ni tó yẹ pé ìyà tó ń jẹ àwọn èèyàn túrò mi ọlọ́run àtọ́ yà yàn tó ìlàjẹ̀ ṣe adúpẹ́ púpọ̀ fún pípè tá a pè wá sí ètò ọlọ́lá àkókò lẹ́ni ẹ̀yin èèyàn wa tó ń wò wá ní gbogbo ibi tí ẹ ti ń wò wá ní gbogbo àgbáyé bàbá wa Bode Ariyo àwọn la gbé wá sórí ètò lẹ́ni ẹ sì ti gbọ́ gbogbo àlàyé tí wọ́n ṣe lọ́tún lọ́sì wọ́n ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò wọn àti ibi tí wọ́n dé lẹ́ni adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín bàbá wa a mọ̀ pé nígbà míì tí a bá tún láǹfààní tí a tún pè yín wá sórí ètò ẹ ò jẹ́ wa sà. Thank you so much. Ẹ ṣé, You are welcome. Thank you very much, sir. I am always at your service. Ẹ ṣé bàbá wa. Ẹ ṣé gan. Lẹ́ẹ̀kan sí ọlọ́lá àkókò ń sọ wípé ẹ ṣé o gbogbo àwọn èèyàn wa tó ń wò wá pátápátá wọ́n ń dúpẹ́ lọ́wọ́ yín gidigidi a sì gbàdúrà wípé Olúwa túbọ̀ máa wà pẹ̀lú yín bí tí Ọlọ́run dẹ̀ ń gbé yín lọ táwa náà mọ̀ láìpẹ́ láì jìnnà pàápàá nígbà tí fọ́nrán yìí bá jáde Ọlọ́run á gbé yín débẹ̀ lórúkọ Jésù. Àmín. Àmín.
oore ọ̀fẹ́ tó lọ́n fún wa èso nígbà o àmín Ọlọ́run dẹ̀ fún wa ní àlàáfíà àmín àti ìdókòyè láti ṣe fún ìdàgbà àkókò àmín bẹ́ẹ̀ ládẹ́ ṣe àmín lágbára Jésù. ẹ ṣeun púpọ̀ èmi tí iléeṣẹ́ yín á dùbọ̀ máa lọ wájú àmín bàbá iléeṣẹ́ yín ò ní jóná o àmín o bẹ́ẹ̀ ẹ ṣe ṣe nífẹ̀ẹ́ àkókò Ọlọ́run á nífẹ̀ẹ́ yín àmín bàbá mi bẹ́ẹ̀ ṣe ń wá sí Ọlọ́run á dẹ̀ ṣe fún yín àmín 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 lásìkò tiwa àkókò ò ní bàjẹ́ amen àkókò á dùbọ̀ máa lọ. amen ẹ ṣeun púpọ̀. Thank you, sir.